Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ 13 oṣù kẹsàn-án ọdún 2025. Àkòrí: àwa ju aṣẹ́gun lọ. Ìwé orin 3, 2, 6. Aṣẹ́gun àti àjogúnlé jẹ́ ẹ̀kọ́ àkọ́sórí. Ṣùgbọ́n nínú gbogbo nǹkan wọ̀nyí, àwa ju ẹni tí ó ṣẹ́gun lọ nípa ẹni tí ó fẹ́ wa. Ìwé ROMU orí 8 ẹsẹ̀ 17. Bíbélì kíkà. Ìwé àwọn onídàájọ́ orí 7 ẹsẹ̀ 13 dé ẹsẹ̀ 25. Nígbà tí Gideoni sì dé, kíyèsí, ọkùnrin kan rọ̀ àlá fún ẹnikeji rẹ̀. Ó sì wí pé, kíyèsí, èmi lá àlá kan, sì wò ó, àkàrà ọkà-barle kan ṣubú sí ibudó Midiani. Ó sì bọ́ sínú àgọ́ kan, ó sì kọlù tobẹ tí ó fi ṣubú, ó sì dojú rẹ̀ dé, àgọ́ náà sì ṣubú. Ekeji rẹ̀ sì dá lóhùn wípé, èyí kì í ṣe ohun mìíràn bí kò ṣe idà Gideoni ọmọ Joaṣi, ọkùnrin kan ní Israẹli, nítorí pé Ọlọ́run ti fi Midiani àti gbogbo ibudó lé e lọ́wọ́. Ó sì ṣe, nígbà tí Gideoni gbọ́ rírọ̀ àlá náà àti ìtumọ̀ rẹ̀, ó tẹríba, ó sì padà sí ibudó Israẹli. Ó sì wí pé, ẹ dìde, nítorí tí Olúwa ti fi ogun Midiani lé yín lọ́wọ́. Òun sì pín 300 ọkùnrin náà sí ẹgbẹ́ mẹ́ta. Ó sì fi ìpè lé olúkúlùkù wọn lọ́wọ́, pẹ̀lú isà òfò òtútù sí ìwà nínú àwọn isà náà. Òun sì wí fún wọn pé, ẹ wò mí, kí ẹ̀yin kí ó sì ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. Sì kíyèsí, nígbà tí mo bá dé òpin ibùdó náà, yóò sì ṣe bí èmi bá ti ṣe, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe. Nígbà tí mo bá fún ìpè, èmi àti gbogbo àwọn tí ń bẹ lọ́dọ̀ mi, nígbà náà ni kí ẹ̀yin pẹ̀lú kí ó fún ìpè yíká gbogbo ibùdó náà, kí ẹ̀yin kí ó sì wí pé, fún Olúwa àti fún Gideoni. Bẹ́ẹ̀ ni Gideoni àti 100 ọkùnrin tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ wá sí òpin ibùdó ní ìbẹ̀rẹ̀ ìṣọ́ àárín. Nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yan ìṣọ́ sóde, wọ́n fún ìpè, wọ́n sì fọ́ isà tí ó wà lé ọwọ́ wọn. Ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta náà sì fún ìpè wọn, wọ́n sì fọ́ isà wọn, wọ́n sì mú àwọn òtúfù lé ọwọ́ òsì wọn àti ìpè lé ọwọ́ ọ̀tún láti fún. Wọ́n sì kígbe lé ohùn rara pé, idà Olúwa àti ti Gideoni. Olúkúlùkù ọkùnrin sì dúró ní ipò rẹ̀ yí ibùdó náà ká. Gbogbo ogun náà sì súre, wọ́n sì ń kígbe, wọ́n sì ń sá. Àwọn ọkùnrin náà fún 300 ìpè. Olúwa sì yí idà olúkúlùkù sí èkejì rẹ̀ àti sí gbogbo ogun náà. Ogun náà sì sá títí dé Bẹ́tíṣítà ní ìhà Ṣeṣerà, dé agbede Abeli Mehola létí Tabati. Àwọn ọkùnrin Israẹli sì kó ara wọn jọ láti Naftali àti láti Aṣeri àti láti gbogbo Manase wá. Wọ́n sì lépa àwọn ọmọ Midiani. Gideoni sì rán oníṣẹ́ lọ sí gbogbo òkè Efraimu wípé, ẹ sọ̀kalẹ̀ wá pàdé àwọn Midiani, kí ẹ sì tètè gba omi wọn nì dé Beti-bara àní Jọ́dánì. Nígbà náà ni gbogbo àwọn ọkùnrin Efraimu kó ara wọn jọ, wọ́n sì gba omi wọn nì títí dé Beti-bara àní Jọ́dánì. Wọ́n sì mú 2 nínú àwọn ọmọ aládé Midiani, Orebu àti Ṣebu. Orebu ni wọ́n sì pa lórí àpáta Orebu, àti Ṣebu ni wọ́n sì pa ní ibi ìfọ̀ntí Ṣebu. Wọ́n sì lépa àwọn ará Midiani, wọ́n sì mú orí Orebu àti Ṣebu wá fi fún Gideoni ní apá kejì odò Jọ́dánì. Ẹ̀kọ́: ó jẹ́ àṣeyọrí ńlá láti jagun kí a sì borí, pàápàá àwọn ogun ti ẹ̀mí. Ó jẹ́ ohun tí ó tún ní agbára nígbà tí a kò bá kópa nínú irú ogun bẹ́ẹ̀, nítorí pé Olúwa ti jà fún wa. Aṣẹ́gun ni ẹni tí ó ti jagun tí ó sì ṣẹ́gun. Ẹni tó ju aṣẹ́gun lọ kò ní láti jà, ṣùgbọ́n ó ṣẹ́gun síbẹ̀síbẹ̀. Èyí jẹ́ òtítọ́ ti ìgbésí ayé onígbàgbọ́, ìgbésí ayé ìṣẹ́gun tí Kristi gbà lórí àgbélébù ní Káfárì. Gideoni ní ìdánilójú pé yóò ṣẹ́gun nípasẹ̀ ẹ̀rí tí ọmọ ogun kan ní ibùdó Midiani tó sọ àlá rẹ̀. Olúwa mú kí àwọn ará Midiani pa ara wọn run lójú ogun. Ọlọ́run yìí kan náà ni àwọn onígbàgbọ́ òní ní gẹ́gẹ́ bí bàbá wa. Ohun tí Ọlọ́run ti ṣe tẹ́lẹ̀ rí, ó lè tún ṣe é.
Ohun tí ó ṣe fún ẹnìkan ó lè ṣe fún gbogbo ènìyàn. Ṣé o ní ìdààmú nípa àwọn ọ̀tá tí ó yí ọ ká bí? Ǹjẹ́ a ti sọ fún ọ pé ẹbí rẹ, aládùúgbò, àwọn ọ̀rẹ́ rẹ tàbí àwọn ojúlùmọ̀ ń gbèrò ibi sí ọ? Olúwa ti sọ ọ́ ju aṣẹ́gun lọ. Bí àwọn òkè ńlá ti yí Jerúsálẹ́mù ká, bẹ́ẹ̀ ni Olúwa yí àwọn ènìyàn rẹ̀ ká nísinsìnyí àti láéláé. Ẹ má bẹ̀rù, ẹ dúró jẹ́, ẹ ó sì rí ìgbàlà Olúwa. Ẹ̀kọ́ àmúrelé. A ti ṣẹ́gun gbogbo ipá òkùnkùn lórí àgbélébùú nítorí gbogbo àwọn tí ó wà nínú Kristi. Àdúrà. Jésù Olúwa, o ṣeun fún ohun tí o ṣe lórí àgbélébùú ní Kàfárì. Lónìí, jẹ́ kí n wọ inú ẹ̀kún iṣẹ́ tí Kristi ṣe lórí àgbélébùú. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.